tó mo kí yín onílé lóko lọ́nà lẹ́yìn odi pé ọ̀dẹ̀ ọ̀dọ̀ bí àjíǹde àtayọ̀ yóò máa jẹ́ fún wa o. Ẹ káàárọ̀ o, ẹ mà káàsán. Ǹjẹ́ ẹ ti gbọ́? Ó mà ṣe o. Ó ṣe jẹ́ pé ìgbà tí eré ìje Yorùbá bá ṣe tán àti jáde sí gbangba ni àwọn àgbààgbà Fúlàní wọn a máa lo ète kan láti fi dá a padà wọlé. Bẹ́ẹ̀ ni, lọ́wọ́lọ́wọ́ ẹ jẹ́ sáré gbé yín débẹ̀ kẹ́ ẹ mọ bó ṣe ń lọ. Pàápàá jùlọ ìròyìn ayọ̀ rèé o fọ́mọ Yorùbá. Ẹ wá gbọ́ ohun tí àwọn Kabas tí wọ́n ṣe ní àìpẹ́ aláìpẹ́ yìí. Bẹ́ẹ̀ ni, gẹ́gẹ́ bí information tó tẹ̀ wá lọ́wọ́ ni pé àwọn Kabas wọ́n ti múra ogun o. Kódà wọ́n ti mú wa ṣe ẹrú ẹlẹ́ẹ̀kejì. Bẹ́ẹ̀ ni, wọ́n ti fẹ́ mú wa ṣe ẹrú ẹlẹ́ẹ̀kejì. Pábánbárí ibẹ̀ ni pé wọ́n tún fẹ́ pa wá ní ẹnu mọ́. Láti lè má fẹ́ jẹ́ ká sọ̀rọ̀, wọ́n fẹ́ pa wá lẹ́nu mọ́ ni o. Ǹjẹ́ ẹ ti gbọ́? Mo tiẹ̀ kọ́kọ́ gba ti àwọn kábíyèsí wa tí wọ́n kọ́kọ́ ba ojú àwọn Kabas jẹ́. Kò ṣe ní ẹ̀yà Yorùbá nìkan àti ẹ̀yà Kìrìsìtẹ́nì náà. Gẹ́gẹ́ bí information tó tẹ̀ wá lọ́wọ́ ni pé àwọn àgbààgbà Kabas wọ́n ṣe closed door meeting. Bẹ́ẹ̀ ni, wọ́n ṣe closed door meeting tó dẹ̀ pé àbájáde ìpàdé náà kò ju bí Yorùbá ṣe máa wọmi lọ. Bẹ́ẹ̀ ni, àbájáde ìpàdé náà kò ju bí wọ́n ṣe máa sojú ògo Yorùbá délẹ̀ tó dẹ̀ pé Ọlọ́run ò ní fún wọn ṣe. Ẹ wo, ẹ jẹ́ kí n gbé yín débẹ̀ lódìdí. Gẹ́gẹ́ bí information tá a gbọ́ ni pé àwọn Fúlàní Kabas, àwọn ọ̀bàyéjẹ́ yìí, wọ́n ṣe lọ bá àwọn kábíyèsí ilẹ̀ Yorùbá. Wọ́n ti lọ bá àwọn kábíyèsí ilẹ̀ Yorùbá láti lè fún wọn ní ojútùú. Ẹ gbọ́? Wọ́n ti padà lọ bá àwọn kábíyèsí, wọ́n wá ṣe closed door meeting pẹ̀lú àwọn kábíyèsí ilẹ̀ Yorùbá. Ẹ mú pábánbárì, kò ṣe Yorùbá nìkan ló ṣe sí o. Kódà wọ́n ṣe sí ilẹ̀ Ìgbò náà wípé àwọn fẹ́ bá àwọn ọba ṣe ìpàdé. Bẹ́ẹ̀ náà ló ṣe bá àwọn àgbààgbà Ìgbò náà ṣe ìpàdé. Ṣùgbọ́n bó tilẹ̀ jẹ́ pé àwọn Ìgbò wọ́n lé wọn, ẹsẹ̀ wọn ò balẹ̀. Bẹ́ẹ̀ ni, ẹ dẹ̀ mọ̀ pé ilé Yorùbá wọ́n sì gbàgbàkúgbà. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí n tá gbọ́ ni pé wọ́n pe àwọn ọba, wọ́n pè wọ́n jókòó. Àwọn ni ẹ wò ó, akúṣẹ̀ ló ń gba envelope lọlé. Ní gbà lọ envelope, bákó bag, Ghana must go lẹ máa fi fa owó lọlé. Ìyẹn tí ẹ bá kàn ṣe nǹkan tí a fẹ́. Ẹ gbọ́ kí ni wọ́n fẹ́ o. Wọ́n lọ bá àwọn kábíyèsí yẹn wípé kí wọ́n kọ petition against àwa. Ìpè kọ́ kọ petition wípé àwọn ni aṣojú tí Yorùbá rán wá. Ohun tó ń bẹ nínú petition tó ní kọ́kọ́ ni pé àwọn ni aṣojú tí Yorùbá rán wá. Wípé ẹ wò ó, kò sí kankan bí ìjà tó ń lọ láàrin Yorùbá àti Fúlàní o. Ó ní kò sí kankan tó ń jọ bí ìjà láàrin Fúlàní àti Yorùbá. Ó ní nísìnyí àwa àti Fúlàní ti jọ wà ní one Nàìjíríà. Ṣé ẹ gbọ́? Arákùnrin náà ó pariwo. Ó ní àwọn ti jọ wà ní one Nàìjíríà wípé kí àjọ United States kó má wulẹ̀ wọ́rí o. Ó ní ṣe rí gbogbo ariwo Christian genocide. Ó ní gbogbo ọgbọ́n lásán ni pé àwọn opponent wọn ni ó ń lo àwọn. Ẹ gbọ́ o, nǹkan ni kó lọ sọ nìyẹn o. Nǹkan tán ní kó kọ sínú petition náà nìyẹn wípé kọ́kọ́ pé àwọn opponent wọn ló ń lò wọ́n. Wípé but now àwọn ti ṣe kí ni? Àwọn ti free. Àwọn ti wà ní Nàìjíríà, orílẹ̀-èdè wọn. Kódà àwọn jọ ń ta oúnjẹ ni tí ò dẹ̀ ń ṣe bẹ́ẹ̀. Wọ́n ní ibi tá a bá dé yìí, ẹ wo bá ṣe wà yìí báyìí kò síjà láàrin Fúlàní àti Yorùbá mọ́. Nítorí wípé ọ̀rẹ́ ni wá o. Ṣé ẹ rí? Torí ẹ̀ la ṣe máa ń pariwo pé kí ẹ máa kọ sínú comment section pé wọn ò kí ń ṣe ara wa o. Àwa kọ́ la rán wọn. Olóyè Sunday Igboho àti bàbá wa
Professor Banji Akíntóyè nìkan ni aṣojú tí àwa mọ̀. Bó tilẹ̀ jẹ́ pé nígbà tó ṣe bẹ́ẹ̀ nílẹ̀ Yíbò lé wọn, ẹsẹ̀ wọn ò balẹ̀. A gbọ́ pé àwọn Yíbò wọ́n lé wọn, ẹsẹ̀ wọn ò balẹ̀. Ṣùgbọ́n ẹ mọ̀ ọ̀rọ̀ ọwọ́ Yorùbá, bó tilẹ̀ jẹ́ pé a dúpẹ́ o, àwọn àgbààgbà wa ò gbà. Wọ́n lé wọn náà, wọ́n ní irọ́ o. Àwọn ò ní gbà láyé wípé òmìnira Yorùbá yẹn gangan làwọn náà fẹ́. Bẹ́ẹ̀ ni èyí gan ni àwọn àgbààgbà ṣe tínú wa fi dùn. Ẹ wo ẹ jẹ́ á ṣe gbósàgbósà fún àwọn bàbá wa olóyè Adéyẹmọ Ìgbòho Òòṣà àti àwọn bàbá wa Professor Banji Akíntóyè nítorí wípé pẹ̀lú nǹkan ayọ̀ tí wọ́n ṣe. Ẹ jọ ọgbọ́n yẹn ẹ̀yin náà wo irú ọgbọ́n tí àwọn àkàbàsì yẹn lò. Owó yìí ṣà ń gùn wọ́n. Wọ́n ní ti owó àwọn máa gbówó lẹ̀ wípé wọ́n máa gbé owó, wọ́n máa fi Ghana must go fà ni. Ṣùgbọ́n kọ́kọ́ competition pé àwọn ni aṣojú Yorùbá o wípé kò sí nǹkan tó jọmọ́ ìjà láàrin wa mọ́. Àbẹ́ẹ̀rí ìgbà tó dẹ̀ délẹ̀ Yíbò, àwọn Yíbò tí ẹ̀ jẹ́ kó sọ̀rọ̀ kí á lọ gbé wọn hánu. Wọ́n yarí mọ́ wọn lọ́wọ́ ni o pé sẹ́ẹ̀ àní ẹ̀ lè wá jọba lórílẹ̀ bàbá wa. Ṣùgbọ́n àwa Yorùbá bó tilẹ̀ jẹ́ pé àwọn bàbá náà a dúpẹ́ wọ́n yarí o. Wọ́n yarí tí bó tilẹ̀ jẹ́ pé wọ́n dúró gbọ́ ọ̀rọ̀ ẹnu wọn. Wọ́n yarí pé sẹ́ẹ̀ a lè ṣe é. Ẹ wọ ẹ jẹ́ ká tẹ̀síṣẹ́ àwọn èèyàn, ẹ̀dá gbọ́n táwọn ènìyàn sọ. Pàápàá a dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá wa wọ̀nyí o. Bẹ́ẹ̀ ni nítorí wọn ò yí padà kúrò láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ wá. Bẹ́ẹ̀ ni o. Ẹ jẹ́ ká gbọ́ àtẹ̀jíṣẹ́ eléyìí. Àwọn Fúlàní agbésùnmọ̀mí wọn kì í ṣe èèyàn wa o. Wọn ò dẹ̀ ṣe é fọkàn tán. Bẹ́ẹ̀ ìwé mímọ́ sọ pé ẹlẹ́ṣẹ̀ kan kì yóò lọ láì jìyà ẹ̀ṣẹ̀. Tí Fúlàní bá ń jẹ̀yà ẹ̀ṣẹ̀ wọn kí ó má kan àwa ọmọ Yorùbá o. Ẹ jẹ́ ká àtẹ̀jíṣẹ́ Fúnmiláyọ̀, ó ní ẹ jọ̀wọ́ nígbà tí Amẹ́ríkà pírẹsidẹ̀ǹtì ààrẹ Donald Trump ń bọ̀ wá sí Nàìjíríà, àwọn agbésùnmọ̀mí bẹ́ẹ̀ ni wọ́n ti sá kúrò nílẹ̀ náà tí wọ́n kó ohun ìjà olóró wọn, wọ́n kó gbogbo rẹ̀ wọ́n jápa. Báyìí a fẹ́ lè sọ pé wọ́n ti sá wá sí ilẹ̀ Yorùbá. Torí ẹ̀ la ṣe máa ń kẹ́ máa bá wa kọ́ pé àwa kọ́ la rán àwọn tó pera wọn ní aṣojú Yorùbá o. Aṣojú tí a mọ̀ ojú olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. Owó baba dámì ẹkùn ọkọ̀ Fúlàní tó wà nílùú jù báyìí lọ nítorí a máa bẹ ọ̀ bí ẹni bẹ́ṣu. Àtẹ́lẹsẹ̀ yóò sì máa bẹ̀nà wò. Gbogbo ẹni tó wá láòní dé, òun mà láàní dé bá ẹ like, ẹ share, ẹ subscribe. La fi ń kí yín pé God bless Yorùbá nation. Ó dàbọ̀.